ẹ̀yà ọ̀nìyàn ra emotion la máa mí sọ̀rọ̀ emotion ra ti pọ̀ jù we are too emotional pàápàá ní nàìjíríà káyà Anthony Joshua airport jẹ́jẹ́ tọ́ra rẹ̀ ó ṣàgbákò accident lọ́nà ìjàmbá ọkọ̀ òkè ìran kan kí ló gbé wá sí nàìjíríà ibo náà ti accident sí Paul Walker kò wá Fast and Furious nínú fíìmù ṣé accident ṣe nàìjíríà ti accident ìran Westlife jẹ́ ṣe nàìjíríà náà ti accident kẹ́ẹ̀rọ́kọ̀ rẹ̀ Diogo Costa ọmọ Liverpool ṣe nàìjíríà náà ti accident emotion ní ti pọ̀ jù orí rẹ̀ borí orí kìnnìún why even though kọ́ nìkan kú kò dẹ̀ kó jẹ́ bọ̀dá ọpẹ́ o ṣé ìwọ ló wáyé kó jẹ́ why you are too emotional ọmọ emotion yẹn sọ̀rọ̀ kí ló tó wá nàìjíríà na village people ṣé ò ní tẹ á sí nàìjíríà ó ṣẹlẹ̀ náà nìyẹn àmúwá ọlọ́run ni tó bá dẹ̀ jẹ́ àmúwá èṣù ni ikú kó wá kà ẹ̀ jẹ́ ó ti ṣẹlẹ̀ aṣáàdúpẹ́ pé èkú kó kú kọ́ à ń ṣe wẹ àfàgbálá ọlọ́run ya àìmọye ẹni kò ti kú bẹ́ẹ̀ ló ní inú kan àìmọye ẹni kò ti kú ṣùgbọ́n ọlọ́run pa ó ní accident ó wá bẹ́ẹ̀ ni mo mọ̀ pé kò lè máa wá frequently so bó ṣe nìyẹn nǹkan tó bá ṣẹlẹ̀ ìdá kó kọ́ ẹ lọ́gbọ́n bó ṣe rí nìyẹn ṣá ẹ má wà tú emotion ọdún tuntun a fẹ́ bọ́ sí gbogbo emotion ni ìjọ mo rántí ìjọ kan kẹ́kẹ́ kan ṣẹlẹ̀ ní Ọ̀fà Kwara State ṣé Ọ̀fà ló tún yẹ kó tún ti ṣẹlẹ̀ ṣé ìlú rẹ lọ fẹ́ kẹ́ ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ lulu kan èyí kọ́ ẹ̀ ṣẹlẹ̀ lulu rẹ kọ́ bá rántí èyí kọ́ ṣẹlẹ̀ lulu rẹ kọ́ rántí nínú ọdún wàá mọ̀ pé ọ̀ṣẹlẹ̀ ó ju tọ̀fà lọ. Anyway ìṣẹ̀lẹ̀ mo kí náà ni o.